A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ ti fi ẹ̀sùn oníkókó ogún tí ó ní í ṣe pẹ̀lú ìkówóná, àṣìlò agbára àti gbígbé agbára ìwà ìbàjẹ́ wọ ọmọlẹ́yìn lẹ́nu iṣẹ́ kan gómìnà ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) Godwin Emefiele. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ni wọ́n ti ṣe ìpẹ̀jọ́ yìí kí wọ́n tó mú un wá sí ìdánidúró lánàá. Bákan náà ni ilé-ẹjọ́ gíga fagilé ẹ̀sùn àkọ́kọ́ tó ní í ṣe pẹ̀lú níní ohun ìjà olóró ní ìpamọ́ tí wọ́n fi kàn án. Nínú ìpẹ̀jọ́ tuntun yìí ni afẹ̀sùnkàn ti sọ wípé Emefiele pàdé àmọ̀pọ̀ pẹ̀lú arábìnrin Sa'adatu Ramalan Yaro àti iléeṣẹ́ April 1616 Investment Limited ní ọdún 2019 láti lo ipò ọ́fíìsì gómìnà fi hu ìwà ìbàjẹ́ pẹ̀lú Yaro, òṣìṣẹ́ ilé ìfowópamọ́ CBN. Ìjọba àpapọ̀ ní Emefiele lo ipò rẹ̀ fi gbé iṣẹ́ àkànṣe contract ọkọ̀ Toyota Hilux 37 tí iye rẹ̀ lé ní ẹgbẹ̀rin mílíọ̀nù náírà (854.7 million naira) fún iléeṣẹ́ April 1616, iléeṣẹ́ tí Yaro ti jẹ́ olùdarí pẹ̀lú wípé ó ń ṣiṣẹ́ pẹ̀lú CBN. Bákan náà ni Emefiele gbé iṣẹ́ àkànṣe ọkọ̀ Toyota Avalon kan tí iye rẹ̀ jẹ́ 99.9 million naira fún iléeṣẹ́ yìí kan náà àti ọkọ̀ Toyota Land Cruiser V8 kan tí iye rẹ̀ jẹ́ 73.8 million naira. Afẹ̀sùnkàn ní Yaro gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé ìfowópamọ́ tún ní ilé-iṣẹ́ àdáni tí ó ń ṣe adarí tí ó sì ń jẹ nínú gbogbo àǹfààní iṣẹ́ àkànṣe tí CBN ń gbé jáde. Wọ́n wá fi ẹ̀sùn kan Emefiele wípé ó tàpá sí òfin ìwà ìbàjẹ́ àti àwọn ẹ̀sùn mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma pẹ̀lú aṣíwájú rẹ̀ Owele Rochas Okorocha wà ní ilé agbára ìlú Àbújá lánàá láti wá rí ààrẹ Bọ́lá Tinubu. Uzodinma àti Okorocha tí wọ́n di ọ̀tá nínú òṣèlú lẹ́nu ijọ́ mẹ́ta yìí ni wọ́n kófìrí bí wọ́n ṣe ń gúnlẹ̀ sí ilé agbára ní déédéé agogo 6:07 ìrọ̀lẹ́ pẹ̀lú ààrẹ gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Abdullahi Umaru Ganduje. Kò ju ìṣẹ́jú 5 lọ tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta fi jáde padà pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ti jáde kí àwọn wọ̀nyí tó dé. Bákan náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wọ ọ́fíìsì igbákejì ààrẹ Kashim Shettima, ṣùgbọ́n ẹnikẹ́ni kò tíì mọ kókó ìbẹ̀wò wọn sí ilé agbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adarí ẹgbẹ́ Boko Haram tí ó dá ogun ẹlẹ́yàmẹyà sílẹ̀ láàrin àwọn agbésùmọ̀mí tí ó yọrí sí ikú 82 àwọn oníjà yìí ti jọ̀wọ́ ara rẹ̀ fún iléeṣẹ́ ológun. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé adarí tí orúkọ rẹ̀ ń jẹ́ Amir Boko Haram jọ̀wọ́ ara rẹ̀, ìdílé rẹ̀, àwọn ológun rẹ̀ pẹ̀lú ẹran ọ̀sìn. Ó sì tún jọ̀wọ́ ohun ìjà rẹ̀ pẹ̀lú. Lára àwọn ohun ìjà tí ó jọ̀wọ́ láti rí ìbọn AK-47 rifles àti magazine 7. Gẹ́gẹ́ bí ìwádìí, adarí yìí jẹ́ ọ̀kan lára àwọn adàlúrú tí wọ́n mọ gbogbo àpàdé àti àlùdé ẹkùn Lake Chad. Wọ́n ní jíjọ̀wọ́ ara Amir jẹ́ àṣeyọrí fún iléeṣẹ́ ológun nítorí ó wà lára àwọn amòye ológun Boko Haram tí ó ń ṣe ìgbáradì fún àwọn ará agbègbè Lake Chad. Ìwádìí sọ di mímọ̀ wípé abúlé Shuwaram ní ìjọba ìbílẹ̀ Kukawa ni Amir ti ṣẹ̀ wá. Fúnrara rẹ̀ ni ó sì jọ̀wọ́ ara rẹ̀, ìdílé rẹ̀, àwọn ológun, ẹran ọ̀sìn àti ohun ìjà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká oníṣẹ̀ṣe àti ajìjàǹgbara ìlú Ìlọrin Adégbọlá Abdulazeez tí gbogbo ènìyàn mọ̀ sí Talọlọ́run ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú tí wọ́n sì jù sẹ́wọ̀n ní ìpínlẹ̀ Kwara látàrí wípé ó sọ̀rọ̀ ìbàjẹ́ sí Emir àti ìlú Ìlọrin àti àwọn ẹ̀sùn mìíràn. Gẹ́gẹ́ bí àfihàn orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook page, wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú oníṣẹ̀ṣe yìí ní ọjọ́ 16
oṣù kẹjọ ní ìlú Ìbàdàn kí wọ́n tó gbé e lọ sí àgọ́ ọlọ́pàá ìlú Ìlọrin. Fídíò kan tí wọ́n gbé jáde lórí YouTube lánàá ni ó ṣe àfihàn ibi tí Talọlọ́run ti ń jíròrò àbájáde ìpàdé wọn láàrin àwọn oníṣẹ̀ṣe, agbẹjọ́rò wọn àti ọlọ́pàá lórí bí wọ́n ṣe fi òfin de ọdún ìṣẹ̀ṣe ní ìlú Ìlọrin. Nínú fídíò yìí ni Talọlọ́run ti ń sọ̀rọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní a ní ṣọdún ìṣẹ̀ṣe, ṣé ẹ ti gba oúnjẹ òwúrọ̀? Have you all been served breakfast now? Ó ní àwọn lọ sí àgọ́ ọlọ́pàá ìlú Ìlọrin. Gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí ni wọ́n jáwèé fún láì yọ Emir ti ìlú Ìlọrin. Ó ní àwọn oníṣẹ̀ṣe kì í ṣe oníjọ̀gbọ̀n ènìyàn. Àwọn kàn fẹ́ ṣọdún lásán ni kí wọ́n tó ní kí àwọn máa béèrè fún ààyè. Ó ní ṣé Mùsùlùmí máa ń béèrè fún ààyè kí ó tó ṣe ọdún iléyá? Ó tẹ̀síwájú wípé kọmíṣánná ọlọ́pàá tó sọ wípé àwọn kò ní àǹfààní àti ṣọdún ìṣẹ̀ṣe náà ti gba ìwé kí ó jáde wá ṣàlàyé ibi tí wọ́n kọ eléyìí sí nínú ìwé òfin. Ó ní pẹ̀lú wípé àwọn yí ibi ìṣẹ̀ṣe padà kúrò ní odò Yemọja, síbẹ̀ wọn kò fún wọn láàyè. Ó ní ṣé òfin orílẹ̀-èdè kò fi ààyè gba ọmọ orílẹ̀-èdè láti ṣe ẹ̀sìn tí ó bá wù ú mọ́ ni? Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu wà ní ìpàdé lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah ní ilé agbára ìlú Àbújá. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnikẹ́ni kò tíì mọ kókó ọ̀rọ̀ wọn, ṣùgbọ́n ó ṣeé ṣe kí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìpínlẹ̀ Enugu. Gómìnà Mbah wà lára ìgbìmọ̀ National Economic Council Meeting (NEC) tí igbákejì ààrẹ Kashim Shettima darí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀kan lára àwọn aláfẹ́ ìpínlẹ̀ Èkó, Farida Sobowale, ni a gbọ́ wípé ó gbìyànjú àti para rẹ̀ lórí afárá kẹta ní àná Ọjọ́bọ̀. Oníṣòwò aṣaralóge yìí ni ó ní iléeṣẹ́ House of Frida Skincare ní Sùúrùlérè, ìpínlẹ̀ Èkó. Akọ̀ròyìn ṣe àfihàn fídíò àwọn tí wọ́n gbà á lọ́wọ́ ikú nígbà tí ó fẹ́ bẹ́ sínú òkun. Sobowale, tí ó wọ aṣọ dúdú, wa ara rẹ̀ nínú ọkọ̀ Lexus SUV wá sí téńté afárá. Ó sọ̀kalẹ̀, ó fẹ́ bẹ́ sínú òkun nígbà tí àwọn tí ó wà ní ìtòsí rẹ̀ rá a mú. Oṣù méjì sẹ́yìn ni wọ́n ṣe àfihàn fídíò lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ nígbà tí ó ṣe ìgbéyàwó alárinrin pẹ̀lú ọkọ rẹ̀ Démọ́lá ní ìlú Èkó. Àwọn kan ń gbé ipò yẹnu wípé ìgbéyàwó náà ti forí ṣánpọ́n ní èyí tí ó kó bá ọpọlọ rẹ̀. Wọ́n ní ọkọ yìí bú u dáadáa kí wọ́n tó pínyà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.